Very good. Edohia, wabedene, wabota, wabava, wabowie, dadebo, no dadoye, ituwa hiafe, mavere, mazotoredo, ven makari weyi, wahiabokia, anyone, nirowa, vai tutaba, wese, Ihuan Magbau, Otemage, Richard Osunjapaere, or Abokia Tema, Uyo Salabua, or Ganeru Nayas Mo. Venera, Kibogo Mo, Kibogo, you know why. Nanyava Sadeta, West said and there, no hear him. Mado Woredo, Matoredo, Nado Yaton, Reno Yat here, Lao Wolf and Bima, Ibangun and Winner Matter, and no Yahoo, the Manaboa, Oji, Narakomoji. The devil, when Jesus Christ and Yama, is way so Wabokia. Ibota, Oghe do, Ayena o, Ibota, Oghe Edo, Ayena. We welcome everyone to Edo Moonlit Folklore Gathering. It's a folklore gathering and Moonlit for Edo people. All people are welcome to enjoy with us. Yes. Wabokia o. Edene na mawe. Ihuan Oghe do Kevbe iku Oghe do. Wa me Ihuan Kevbe no pegyo na do e ma wo kede ade. Ama efo godi o. Ma no pegyo na do. Na yebe kina. Ihuan Oghe do Kevbe iku Oghe do. Ihuan na do so Kevbe ba no so e ba no pegyo yo. Iku da be gbe yo. Ma so e na. Ihuan pe Ihuan ni ma ile bi edo. Ọba kẹkẹ na mi àmì yà ìwọn ẹdọ kẹbẹ ìkúdànkù ẹdọ ọba kẹkẹ na mi àmì yà ayé náà o ẹdọ ọwọ ṣẹgẹ ẹdọ ẹ mà yẹ o ọmọ ìgbẹ náà yàtà ẹwọ agbọn làdìyàn ọyà ìnọta ó gbọn làdìyàn àìgàwọn náà gbẹ ẹ lọgọ yẹ o gbẹ náà kátàdé kẹdẹrẹ àdé ẹ nọ o. Ra oswe Ihuana. Ra oswe Ihuana. Kokoye oye kokoye oye re yo we na oto so pin mawa ni yoge. Asiwana ape yegion ape ye unyegbe. Kokoye, oye, kokoye, oye, yo we. Na wota, so pin mama ni yoge. Yo, Asiwana. Kokoye, oye, oh, kokoye, oye. Yo we ramoto
so pin mama ni yogi koko ye oye oye goyin ọ̀gá o koko ye oye aṣuwana koko ye oye koko ye oye ayo wera àwọn tó pin mama ni yogi ma na do yakin o agba so goyin ọ̀gá o goyin eva goyin ha goyin ne goyin se goyin go so yeah man Sir Dr. Victor Wafo also wọ́n ní wákà bọ́ wọ́ ẹ̀wọ̀n wa sọ kó yé kìnìún rẹ̀ àdà ní ara gbéyọ kó yé ó yé Sir Victor Wafo àìgbẹ̀yì ok àfihàn eré wa ọtí máa rí Richard Sude Sir Professor Victor Wafo gbẹ̀ yẹn wá náà ọtí máa rí dìbà ẹnu máa give Victor Wafo gbẹ̀ yẹn fa gbẹ wà pọ̀ bọ́ níyà o ẹni wà nílò wà gbẹ wà àwọn ọ̀nà súnmọ́ níyà ìgbọ́ dé náà o ọbẹ̀ èbè dé o Ihuan náà aṣọ Ihuan náà ọbẹ̀ dé o yẹ o lásù Ihuan náà Igata me orí yemen. Igata me orí yemen. Igata me orí yemen. Igata me orí yemen. Igata me orí yemen o. Eze nora gboma. Ele lagu akwe. Orí ye nora popama o. Ele lagbo begbe. Aswi wana ye euyegbe. Igata mo orí yemen. Igata mo orí yemen. Lórí ẹ̀dùn náà sọ ẹ́. Gẹ́gẹ́ ògbọ́n yóò tọ́ o. Ènìwọ̀n èrò wà yá ẹrẹ́ à. Igata mo orí yemen o. Igata mo orí yemen o. Ẹsẹ̀ náà rà gbọ́mọ́. Ẹ lè làgù wá pẹ́. Orí yé náà rà púpọ̀ mọ́ o. Ẹ lè là bó gbègbè. Goyin ọ̀kẹ́ o. Àtúbọ̀yìngbé goyin ọ̀kẹ́ o. Ẹ lè là bó gbègbè. Igata mo orí yemen. Igata mo orí yemen o. Ẹsẹ̀ náà rà gbọ́mọ́. Ẹ̀rí lè làgù wá pẹ́. Orí yé náà rà púpọ̀ mọ́ o. Ẹ lè là bó gbègbè. Mama yo tana wedo no sa me no bi je na wo bi ye no na wo to asa yin yi oga sa wo bia yin yi wo oga sa oku oyin yi wo so pe nze na mi po na yin na gbokele agbe su won na wo goyi okan goyi eva goyi ha goyi na yo goyi sa goyi anyone ni lo wa wo ba odi yobore goyi go Oyama yeye. Sir Patrick Idahosa. Sir Patrick Idahosa. Rí màá hàn yìí o. Àìgbẹ́ o. Ọtí máa Richard Sule. Sir Patrick Idahosa. Ọgbẹ́ ọwọ́ àgbẹ̀sọ̀ wa. Ọgbẹ́. Sister Norman Gift. Ọwọ́ ẹ̀fà bọ́mọ̀. Ẹ máa yá ayé rẹ̀ o. Fabon, so pas we Fabon over here. Patrick Idahosa we Fabon de voix. Mais is Patrick Idahosa, I know. Agba ko bodo tiba sunde o. Ihuan na mata no wan reva o. Na memia. Nda eze do agbo ma le lagu akwe. Obi ye no obe popo ma e le lagu begbe. Abede o. Agege o. Wẹ̀gbọ́n èmi ẹ̀ha ni ẹ̀dọ́ya gbé ikú owó ẹ̀fà ẹ̀ha wẹ̀gbọ́n èmi ẹ̀ha ni ẹ̀dọ́ya gbé ikú èmi ẹ̀ha ni ẹ̀dọ́ya gbé ikú
Dege guitar no. Emi ha na do ya gbe iku. Agbiko ya ape agbegbe yo. Emi ha ni. Wegbon owo eva ha. Wegbon emi ha ne edo ya gbe iku. The guitar no. Anyone in the wa. The ha na do ya gbe iku. A trumpet no. Oh. E saxophone no. The ha na do ya gbe iku. Ya gbe ya gbe yo. Agege o. Okay o, going okay o. Going okay o. Emi ha na do ya gbe iku. Ara pe ya gbe yo. Going okay o. Going ha. Agege o wataboyo o. Going ne. Okay o. Okay o. Okay o. Maka gbankana nukbu ogboso be. Going say. Okay o. Going, gone. So, Yamadu ko. Emi ha na do ya gbe iku. Ema na pe oh, ukuse ke. Ike. Emi ha na do ya gbe ku ukuse. Kebe egogo eni ado ya gbe ku emi ha we bu so ni o e ha ni ma e bo ai gbe zobasiro ai no ma gift uku se ema agogo ogbe ha ezobas ure aboke o ezobas emi ha ema owo ukusa eva agogo ha ogbe eva ta uko adoge dabi eye o ba ne de si ya gbele yo bo ke wo si ema ukusa nupogi aibo uyaibo adoge otimare Richard Osule ema guitar mama mi oni piano mama mi oni ukusa gbe agidigbo ewata agidigbo je wa don ezo ba sabokian o agidigbo mete wa be mi oni ekpeti aka yi gbun adon oni bobori wo ya ku ni mo agboye gede de wa ga po eniyan na o no magi ogbe zobas obegbe adowe obegbe bawo Richard Osule apobo ni viedo guitar boy kan kebe piano eni oredo na oredo anything oredo ma agugu albo okay obede o so egege o he gayo wegman iku eha ne edoku ra ne edogbe yi wegban iku eha nedoku ra nedogbe yi owo eva eha iku eha nedoku agbonso nedogbe yi akpe ya akwe edobi agbeyo agbonso iku nedowaku mama iku na we dono oye dono ebugi no abuga no ebuga no bó ṣe wé kí níbi ọ̀rọ̀ yìí kùnà máa ń yẹ ẹ búgà mẹ́wàá yọ̀ ní rẹ̀ wọ́ níbi ọ̀rọ̀ yìí kùnà dandan wé kí ikú ẹ̀ ha nà dòkú àgbọ̀nsó nà dògbé yìí bá a kọ́ ẹ̀ goyi owó goyi ẹ̀bá okó ẹ̀gẹ́gẹ́ o goyi ẹ̀ ha goyi ẹ̀ náà
ikwe ha na do ku yi na do gbe yi ba akwe gion na pe ka o ikuto boy goyi na wa gege o goyi se owo ko o eni wa ni do wa wa bi tuta wa ha ro do di kwe ha na do ku agbenso ya ga gbe yo iku oredo ebuga no goyi se goyi ha okay yama kedu yama goyi hiyo goyi ho goyi gone baba kwedu yamado gayo ugo wa ikudenku edoku tele ugo ekasa eya oh figure ekasa ekpo ekpo akwe agboya agbeyo ekpo abe bera o abe agada abe izagbede ikwedu anything oye ni wa weekend o wage awu gbe fian re edo ne edo wi mama o uwo ni wa no ka wo agere aigbe wo so re wo do de ba ma o zobas ekata ogbe ikware dino ti ikware ekasa ekaba me ikos ekasa wa ga no ekaba okay obegbe na magip agada agada okay o ibe kiku odo agada ni ma awe ka ugbe ikware de no ikware ekasa ugbe na magip ugbe icha brother sunde ugo ono na ba won tai agada tai ikware on a cultural equality okay adobe debi owe asologun utai o so mi na do pe na gbe ye ni ki asologun banta medon wa ba ni asologun wa so gbe o kasa ekaba agada uwo agapo bo ni ya o you know because uwo wa number 1 wa me obedo ajeje o ewe kian o duke fun ya debut philosophy Ihuan ni ape na o me na wo ebo wa ge o de oriedo no sway Ihuan pe Ihuan je unyegbe no rie egie ebe no yose do viedo no pe Ihuan kebe no be pe Ihuan je unyegbe no ri tiebe no rie egie ebe no yose egie ebe na ebe university do viedo no rie egie ebe no yose Viviendo ya di pe won viviendo ya di pegion viviendo ya di pe won yegbe do viviendo no wa tiebe ona tiebe se viviendo ni kai ave ona tiebe se ke no yose ano oge agba okuto ogoma awe na tire ogoma atire do viviendo no tiebe se wa ya fe usuan ni pegion ya ni pe won yegbe do viviendo no ni kin Oviedo no niki ona ni ogiebe no yose goyi owo okay kina gbe ha ona goyi eba ama won ma goyi ha ayegbe kian Oviedo no
ye Kevbe se before ya fait bien donner non pegion non pe ma ka non pegion ka non ouais amani oh goyi ha goyi na oh goyi se oh goyi 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 go viendo don't Kevbe se sa Dr. Victor Wifo you know sa Dr. Victor Wifo ona die Kevbe no you said that PhD ona be ya we man ọma we taka ena wata miamia ibi do no ye Kevbe ke no ye we book na ma you know what Kevbe ọma ke na wata miamia verio ibi bo be ya tian ya agbene ni ala dia ibi do emi ma be ayema abi atian abi ayare sa Victor Doctor sa Victor Wifo sa Dr. Victor Wifo University of Benin de Kevbe no kwani aigbe ko Ezobas Professor Victor Wifo gbe Osunde sa Professor Victor Wifo gbe in the man gift sa more wife Ibota sa more man dey over the Kevbe no Wifo wa the Kevbe no so obegun Wifo by Wifo no I don't get that be Victor Wifo oja no ye ewe wa ko born Victor Wifo we pay yẹn yẹn fẹ́ lọ gbẹ ọ̀pọ̀bọ nìyàn Ezobas Osunde lamagi Debbie ọ̀pọ̀bọ nìyàn ẹ̀yìn lọ yé ewé wo ọ̀gbẹ́bẹ̀dẹ̀ sùkú tó wà ní owó Victor Wifo ìṣe ọ̀rẹ́ ẹ̀dẹ̀ o ẹ̀gbogbo tó ẹ̀yẹ́jẹ̀ ra ọ̀ṣọ́ ìwọ̀n náà lórí ẹ̀ máa ń rè ọmọ ọsẹ igo ra owa na giotu oe do na si wana no rie mare ọmọ ọsẹ igo owa na giotu oe agiotu ọmọ agiotu ọmọ agiotu igo agiotu owa ọmọ agiotu oe do bia do no si wani na ya we ọmọ osigo awo aso we na nwo ọmọdo no awi godo awo wado awi moto do awe ikeke do awe television do awe bla 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 so pon ara ọmọ no ọmọ se awo ọmọdo ari noko do bia do no swi wani wọ́n rí màrẹ́ ọmọ ṣẹ́yó ọbẹ̀ sọ wá ọbẹ̀ sẹ kẹ̀kẹ́ ọbẹ̀ sẹ mọ́tò ń dá ọmọ àgètò ẹ̀ gòyì owó ọ̀kẹ́ o gòyì ìbá ọ̀kẹ́ o gòyì ìhá ọ̀kẹ́ o gòyì iná gòyì iná iṣẹ́ gòyì gọ́ọ̀ ambassador Osayomore Joseph ambassador mami Osayomore mami ni yagun Osayomore ya Osayomore ma wa gbon ni Osayomore awa Osayomore Osayomore wa Oyomore aigbe adowe Debbie Osayomore Joseph gbe hey adoge Debbie do agbo igbon Richard Osunde Sayomore Joseph gbe ino magi Sayomore Joseph gbe no ye ebu Sayomore wa ga ko bodo Sayomore we me no tani opa wa no awo omodo asuwa wo bi je me wo omodo awi godo awo wado awi keke do awi moto do so pon ọmọ se wa kubo na itema ni beta adoge Debbie Osunde Kevbe enmangi wa kubo ni awo okay o agogo otu ya we daga ipe bo that's why one
Maria Gayona. Gasway, Ihuan, no high where I ose. I ose die. Don't know see one, not here many man where I ose. I ose die. Yeah, man. Anyone know do we do not see one? Other the man where I say. They got my city. I bow city. Oh, go your wo. Go ye man. Go ye ha. Oh, okay. Go ye na. Okay. Go ye, sir. Oh, mammy no me. Going, gone. Go ye. Sir Dr. Victor Wafo. That we know that you been here with you. Oh, how you? I don't know. I don't know. Yes, you want. Agba said ye. Agba said ye. Like me not tell. Oh, yeah, I don't do bones. Oh, said ye. Sir Victor Wafo. Oh, yeah, man. I bay. You know, man, give Sir Victor Wafo. Bay. I don't get that be Victor Wafo. Bay. Richard Osude, Professor Victor Wafo, bẹ́ẹ̀ ọ̀pọ̀bọ́ ní àìhá náà. Ọ̀rọ̀ náà wẹ̀ wù yí o, ọ̀nà àbùdó tẹ̀lé ní àṣùwọ̀n ọ̀nà Victor Wafo wà ọ̀pọ̀bọ́ náà. Ọ̀rọ̀ sì, ọ̀nà yìí ló kékeré ń dá gógó tó yá di àárọ̀ wọn àwọn ọ̀nà òòhè ẹ̀dá àárọ̀ wọn gbà kútọ̀ yẹ́ o. De obi ẹ̀dọ̀ náà. Ye ikwe akaba riovan. Doviedo no ye ikwe akaba riovan. Ana emi ewe akaba aichi emu akaba. Bati obi edo ni. Eniyan agba lo na. Eniyan agba lo na yakaba riovan. Ana iwa ati akaba nene akaba. So wakaba man. But here, Obia don't to boy. At the other one, now. Obia does you one. You know why you are Akabarivan. I'm going to act Akabaman, Akabaman, with the Atia, but you Obia don't. Going, okay, going, Eva. Going, how? Going, son. Going, huh? Going, go. So, Roland, the Benegia. Roland, the Benegia. Roland, the Benegia. Okay, I'm not. When you was Kababana. Okay, I'm not. Manibiedo. Emi ya watili Mange mi se mi. Wa ho a. Okay, age mi se mi. Okay, abi aye mi so wa. Ibi ebo na na ma na ibi do na ta na ibi ma no. Eti ma ya kin. No wo ma kan o wa kan do ya fe. Kobaban. Oh. Igbeni je na. I gbe. Richard Osude, Roland the Benigio, Bay. I got put on a Timo Sundo. A Timania Benigio, no, Yakabama, you want, and I mean, one of the wild put in. Why you fed on red and there now? I got put on my fed on Riku Diana. Well, how be where so? I go to a man and Fiamma. We are not there. My the brim women, no pegion, ye unyegbe. We do not queen one unyegbe. Or my foe, and ya will buna my gonka. And my gonka yafe. While we can there Wednesday, Yahweh saucy, now this saucy, now I give Salobo. But the Wednesday with the bear do. Or I do at the bank with the Wednesday, why did they? I will to my and you
Debbie, Osunde, Zobas, Nomagit, Adore, Adore Debbie, Chanwa Yafe Wawese, Nomagi, one out of the Bama, Sabo Fiambua, again, wherever we are, where Sabo Fiambenuao, Koyo, or Babado, or Wiyedo, or Yado, or Wekendelio, or Baba. Aguma awe well, Aguma awe well, Baba.